ọjà tàbá lọ raṣọ. Tàbá lọ sọ ọjà tàbá lọ raṣọ. Ẹ̀mí ẹ̀ á lò láláṣọ wí. Ẹ̀mí ẹ̀ á lò láláṣọ wí. Tàbá lọ aṣọ ògbó aṣọ àdàkísà. Tàbá lọ aṣọ ògbó aṣọ àdàkísà. Aṣọ bá dàkísà aṣọ àdìnúlẹ̀. Táṣọ bá dàkísà táṣọ dìnúlẹ̀. Àtìkà ní iyò Akéwúṣọlá. Àjíkà ní iyò Akéwúṣọlá. Ọlọ́run lókè tí jẹ́ Sàtíyà. Ọlọ́run lókè tí jẹ́ Sàtíyà. Yá Rọ́bì má ṣe ẹ́ bí aṣọ. Yá Rọ́bì má ṣe ẹ́ bí aṣọ. Bí wọ́n ṣe ń ṣe àdúrà fún nìyẹn o tí wọ́n ń dá wákà fún pápá níbi tí ojú ti pé tí ẹsẹ̀ pèlè dáadáa nígbà tí ọkùnrin gbajúmọ̀ oníṣòwò ńlá ni Alhaji Abdulgani Ìyàndá Akéwúṣọlá àáfàá ní ńlá aládùúrà ni o oníwàásí ni pẹ̀lú bẹ́ẹ̀ gẹ́ ni ó tún jẹ́ akọmọníkéw tó ń ti ìmọ̀ ọlọ́run ọba ọkùnrin Ìyàndá ìgan ni ó kó òbítíbitì èrò wọ ìlú Ìdíròkò wá níjọba ìbílẹ̀ Ìpókíà níbi tí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Benin Republic ní àgàṣe-Kútọ̀ náà ti pààlà nígbà tó tẹ́ pẹ́pẹ́ ètò ayẹyẹ Ramadan lecture tọdún 2023 yìí lóòótọ́ ọdọọdún ní àrórógbò ṣùgbọ́n tọdún yìí yàtọ̀ nítorí kìí ṣe pé ọkùnrin ọmọ Ọ̀yọ́ Aláàfin tó ti di òjìmí ńlá sílùú Ìdíròkò yìí kàn ṣètò Ramadan lecture nìkan bẹ́ẹ̀ ló ṣí mọ́ṣáláṣí olówó iyebíye táwọn ìjọ alásàlátù Istijaba yóò ti máa ṣàdúrà tó tún gbé bọ́ọ̀sì akérò ńlá sí wọn nídìí èrèdí àdúrà òun wákà olówó iyebíye tí wọ́n ṣe fún Oníyàndá nìyẹn o ìyá Akéwúṣọlá Abdulgani tí wọ́n sọ pé olójú àánú ni tí kì í wo bẹ̀ tó bá ń ṣe fún ni lọ́wọ́lọ́wọ́ bí oníwá ti wá bẹ́ẹ̀ làwọn ẹlẹ́yìn pàpà wà láti gbèrí òkun títí dé gbèrí ọ̀sà ní pàpà bẹ́ẹ̀ làwọn èèyàn láti Ọ̀yọ́ Aláàfin táwọn baba ńlá Akéwúṣọlá ti ṣẹ̀wá náà wà o àwọn ọba aláyé onípò ńlá péjú bẹ́ẹ̀ lẹ̀sẹ̀ àwọn àáfàá bàbá náà pé dáadáa tí aráàlú pàpà kò sọ pé ohun tí ọkùnrin olówó yálùmọ yìí ń ṣe kò ká àwọn wọn wá gbọ́ wá sí wọn tún wá gba nǹkan àwẹ̀ nítorí ń ṣe ni wọ́n jáde lọ́pọ̀ yanturu tí gbogbo ilẹ̀ Ìdíròkò ń mì tìtì ìyẹn lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kìíní oṣù kẹrin ọdún tá a wà yìí tẹlifíṣàn lórí fún àwọn Yorùbá bá wọn débẹ̀ o bó ṣe lọ rèé. Gbogbo wa A ṣe kinní kan. kí la ṣe. Ohun tá a ṣe fún Abdulgani. Ohun tá a ṣe fún bàbá wa Akéwúṣọlá. Òun náà ni pé sàlámù káwọ́là mi. Òun náà ni sàlámù kọ́ọ̀là min Rabbi rahim. Ká náwó ká sọ pé sàlámù. Gbogbo wa ká náwó bẹ́ẹ̀ wọ́n ní sàlámù kọ́ọ̀là min Rabbi rahim. Sàlámù kọ́ọ̀là min Rabbi rahim. Kẹtọ́ wá lè ṣe nǹkan báyìí kí nìkan tẹ́ ìgbà lérò kí ló bí kẹtọ́ dàgbọ́ sílẹ̀ ń bí kẹtọ́ ní mọ́ṣáláṣí báyìí. Ìṣètò Ọlọ́run ó ti ń bẹ nínú ẹ̀jẹ̀ wa láti ilẹ̀ ìyẹn ló jẹ́ ká tún máa dàgbà sí nínú ìṣètò Ọlọ́run mọ́ṣáláṣí ilé ìkọ́lá àkọ́kọ́ akọ́sílé akọ́sílù wa akọ́kàkiri. Níbo ni ìlú yín gan-an yé kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀? Ọ̀yọ́ la ti wá. Ọ̀yọ́ Aláàfin kòtò pé àṣekẹ́ ló máa ti bá. Jàbàtà lọ́dọ̀ wa lọ́yọ̀. Sáà fún gbogbo àwọn mùsùlùmí tó wà lágbàáyé inú àwẹ̀ la wáyé iṣẹ́ ò lè ní fún wọn kí lè fẹ́ sọ gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbáyé. Gbogbo mùsùlùmí àgbáyé mo fẹ́ kí a mọ ìgbàgbọ́ nínú Ọlọ́run lọ́kàn. Téèyàn bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run lọ́kàn gbogbo téèyàn bá dáwọ́lé ní máa rọrùn. Yóò máa rọrùn. Fọdẹ́ bẹ́ẹ̀ bísímìlà. Yóò máa rọrùn. Owó tí a bá dáwọ́lé ẹ mọ̀ wípé nínú ìjọba ayé a lè fi ìjọba ayé wé ìjọba Ọlọ́run. Bẹ́ẹ̀ Ọlọ́run ọba ìṣípò padà. Òun máa wà ń bẹ̀ ní ìlà ìmọ̀ ìbéèrè ló máa wà ń bẹ̀. Ẹ̀yin náà ni gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run yóò máa bẹ yóò sì máa bá gbàgbọ́ ní gbogbo ìgbà. Fáwọn tó ń wò yín orúkọ yín lẹ́kọ̀ọ́ rẹ̀ sà. Orúkọ mi ni Alhaji Abdulgani Adékúnlé Ìyàndá Akéwúṣọlá ọmọ Ajíbádé. Salamu alaikum sà. Salamu alaikum. Orúkọ yín lẹ́kọ̀ọ́ sà. Orúkọ yín sà. Eléyìí tí ó ṣẹlẹ̀ mílíọ̀nù kí ni ẹ lè sọ pa ẹ̀ sà kí lè sọ pa eléyìí tẹ̀lé.
ṣe àdúgbò sáà á máa rí wa. Olùkẹ́ mi ò fèsì bí mi ò fèsì bí mọ́ mo wá fèsì ẹ̀yìn. Àlàlà tàbí fi Ayé ọba. ayé ọba. Wọ́n ní ẹ fèsì àwọn náà. Èwo ló ọ̀rọ̀ àwọn tiwa. Are you with me? Yes sir. Àwọn tiwa. Bẹ́ẹ̀ máa pẹ́ kí wọ́n bí àìlè tàbí kí wọ́n rí. Bàbá ẹni tó bí ọba kì í ṣẹgbẹ́ ẹni tó fẹ́ ọba. Ẹni tó bí ọba kì í ṣe ẹgbẹ́ ẹni tó fẹ́ ọba. Yàtọ̀ tá ẹni bí ọba. Àwa gangan tá wá bá wọn ṣàdúrà ọdún yìí ẹ̀mí gígùn àlàáfíà la fún wa gbogbo nǹkan tí gbogbo wa bá ń fẹ́ láṣẹ Èdùmàrè á máa rí o. Lọ́wọ́lọ́wọ́ yìí Alájà Àyàndọ̀tún Emmanuel Àyọ̀ká ọmọ ọlọ́gẹ̀dẹ̀ tí gbogbo ayé mọ̀ mí sí. nídìí ìrókò mi lẹ ti ẹ̀yin náà ní Nídìí sọ̀rọ̀. ìrókò ni ọdọọdún mo máa ń wà. Àdúrà àwẹ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣí ọkàn ẹ̀ páyà sí Ọlọ́run nítorí pé gbogbo nǹkan tá a fẹ́ lórúkọ Ọlọ́run kọ́lọ́run ṣe nírọ̀rùn. Sàlámà lè. Wa alaikum salam. Ọlọ́run náà ní ìtàn pé lóbìnrin rere láti mọ́ta ní ìtàn pé ní ìyá dáadáa èmi náà ní ìwọ̀n máa ṣàṣàlátù fún ṣe ńlá. Orúkọ ti tèmi Alájà Fátímà Tọmọlára tó gbé mọ̀ sí obìnrin rere. Àwa síbi wá ṣe Aláàjì wa Abdulgani Ìyàndá Àjíbádé Akéwùṣọlá. Ọlọ́run ní dáhùn sí àdúrà. Wọ́n ṣe ń ṣe lọ́dọọdún tá a ṣe ń wá nìyẹn. Ọdọọdún ní sápó ń rúwé o àdífẹ́lẹ́ ìṣàṣemọ̀. Ọdún lọ́dún àmàríra o àmàríra bàràṣà àti ẹ̀yin kámẹ́rámà wa náà Aláàjì Kazeem Adéròmú ẹ̀mí yágùn gbogbo wa gùn gba ọdún báyìí kó dàbí ọdún kan fún wa o. Sàmà lẹ́kùn ọ̀rá mọ̀ sí. Wa alaikum salam. Alájà ilé kí wọ́n lé orúkọ tí ń mà. Orúkọ tèmi ní Oyèpéjú Àṣàbí Haji Ganiu Akéwùṣọlá Ìyàndá. Wọ́n jẹ́ bàbá fún wa, wọ́n jẹ́ gbọ̀n, wọ́n tún jábùrú. So ọlá wọn ọlá Ọlọ́run Rasak bá Mariam Adélékè tó jẹ́ àbúrò tèmi wọ́n dìjọ jẹ́ ọ̀rẹ́. So ọlá wọn a fi wá sí ọdọọdún. Gbé mọ àpíl èmi ni mo wọlé ẹlòmíì ni wọ́n gbé fún kékeré Ọlọ́run wàá gbà fún ni tó wá fẹ́ kú kó kú ni. Tọ́lọ́nu. Ọlọ́run Ayé àkùnmọ̀lọ́. wàá fẹ́ kú kó kú tó fẹ́ ṣe ni ó mọ̀ kí wọ́n parun jẹ ó dẹ̀ ní kó máa jẹ́ wọlé ó dẹ̀ mọ̀ pé nìkan màlúù aláṣẹ ní kó máa kọ́. Ó ti fẹ́ nu. Kẹ́ máa fẹ́ kí wọ́n bí àìní ìdàgbé kí bá rí. Kẹ́ máa fẹ́ kí wọ́n bí àìní ìdàgbé kí bá rí. Màá jẹ́rìí ju ẹgbẹ́ mi lọ lóbìnrin wàá gbé ọkọ rẹ sókè ayé rẹ ju tẹgbẹ́ rẹ lọ ni. N tó kọ́kọ́ nínú. Mo fẹ́ jẹ́rìí lára ọmọ tí mo bá bí dáadáa ọkọ rẹ ni ò ní ọgbẹ́ kan lóru tí ó dájú pé lágbájá ṣe báyìí fún mi tọkọ rẹ bá torí rẹ jí lóru. Salamu alayka. Adùn wa sì tọkọ rẹ wá dá mi lójú. Wọ́n bá sì lọ́wọ́ mọ̀ tọ́ba ọ́. Lọ ikú ọ̀lọ́ ṣe sábà bí gómìnà ṣe jábọ́ lójú ẹ̀gbá gbé. Ìyàdí ó alayka. Kò sí táyé òkè lára ọmọ tó bá bí fún. Wà á ìlú wọ ilé mọ́tò lẹ́mí. Ìyàdí ó alayka wà á ìlú wọ ilé mọ́tò lẹ́mí. Ẹ̀ẹ́dẹ̀jì bẹ́ẹ̀ á ti àrùn láhùn mọ́ ẹ̀hún bà. Wàá máa wá fi ìfẹ́ hàn. Wàá máa hàn sáà ọmọ tó bá bí. Ọmọ tó bá bí. Wàá fẹ́ràn ọmọ rẹ. Ẹ wà àwọn ẹranko bí wọ́n ṣe fẹ́ràn ọmọ tó. Ẹ wọ́n bá àwọn èèyàn ṣe ń jábọ́ níbi ìfẹ́ ọmọ. Àwọn obìnrin tó wà láyé lónìí wọn fẹ́ràn ọmọ. Kò sí tẹ̀sán ọmọ dání sí. Ẹ gbọmọ sí gbáyà. Ọmọ tí wọ́n ní ká pọ̀n sẹ́yìn. Ẹ wá gbé sí gbáyà. Ẹ wà gbé sí gbáyà bí ọ̀pọ̀. Bẹ́ẹ̀ ni pọ̀ báàgì ìwé. Ẹni tó pọ̀ báàgì ìwé. Lórí abọ́. Àti ẹ̀gbọ́ta ọmọ tí wọ́n lọ skúlù. Èwo tó ní tiwọ́ tó ń ta súwìtì. Àwọn ibi bẹ̀rù ká. Wọ́n tó ń ta ipò wọn náà tó ń gbọmọ sí gbáyà. Àlàlá jẹ́bi fi síyàrí. Kò sí àwọn tí wọ́n ń pọn ọmọ sí gbáyà yẹn ń sọ fún yín. Àjọbẹ̀ la ṣe díẹ̀ ní olè. Àwọn náà lọ lu wọn bí ó tiẹ̀ pọ̀. Kò sí àwọn tí wọ́n ti ń pọn ọmọ sí gbáyà tó máa ń láàánú wọn. Ẹ má fi ayé ọmọ òyìnbó béèrè ayé ọmọ. Ẹ ní jèrè ọmọ náà. Yóò nira àti jèrè. Wọ́n sọ bẹ́ẹ̀ fún òyìnbó béèrè kó ń jèrè ọmọ. Ìjọba ni wọ́n máa jèrè. Àwọn obìnrin tó wà l'Amẹ́ríkà ìjọba ni wọ́n ń jèrè wọn jèrè ọmọ wọn. Ṣé ìjọba Nàìjíríà ṣe jèrè? Èyí ó ṣọ́ọ̀tì yóò kọjá díẹ̀. Àwọn ibi bẹ̀rù ká. Gbọ́ mi dáadáa. Àlàlá jẹ́bi fi síyàrí. Ẹ fẹ́ràn ọmọ yín débi pé
ayé ò fẹ́ sọ yín lẹ́nu pé ó mọ̀jọ́ mọ́ lónìí. wà á bí ọmọ òwò àwọn afta ọmọ. òwò àwọn afta ọmọ wọ́n lé ilé tẹ́gbẹ́ rẹ kọ́ tó ti kọ́ ó kọ́ mọ̀ rẹ yanjú. ilé tí wọ́n kọ́ lọ́gbọ̀n ọdún 40 ọdún sẹ́yìn kò gbàgbà mú mọ́ ọmọ tí wọ́n bí 40 ọdún tí wọ́n tọ́ ló gbàgbà mú nísìn. àlọ́lá tàbí fi sígárẹ́. bó bá ti fẹ́ràn ọmọ rẹ mọ́ tó ló fi jèrè rẹ lọ́la. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àmọ̀kú àṣeyẹ. Àwa nìyẹn o, Ramadan lecture ìlú Èrìsà. Ẹlẹ́ẹ̀kẹjọ ni eléyìí tí à ń ṣe yìí. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ látara ike Ọlọ́run tó fún wa ní eléyìí ṣe. Ọba tó tẹ̀ tó fún wa léléyìí ṣe, ìmí náà tó túnbọ̀ náà ọlọ́másá ìfún wa ṣe, má sì fi léyìí ṣe àṣemọ fẹ́ni kọ̀ọ̀kan wa. Orúkọ ọjọ́ yìí, orúkọ àṣàlátù. Orúkọ ìjọ wa náà ni Jam'iyyatul Istijabatu Du'a. Èyí tí ó já sí wípé Ọlọ́run gbé kalẹ̀ sínú ìdí ìrókò ní Ọ̀kọ̀rọ̀ Òṣèwọ̀n Phase 2 tá a wà yìí. Ibẹ̀ ní Ọlọ́run fi ìdí ìjọ náà múlẹ̀ sí. Bàbá ìsìláàmù nínú ìdí ìrókò bó ló ṣe rọrùn sí? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìsìláàmù nínú ìdí ìrókò ti ń rọrùn. Kò sí gbogbo ibì kan tí ìsìláàmù fẹ́ wọ̀ tí a ní jagun ẹ̀sìn níbẹ̀ wípé kí ìsìláàmù lè fẹsẹ̀ rinlẹ̀. Àmọ́ nínú ìdí ìrókò lónìí Islam ti wà, society ti wà káàkiri tó já sí pé wọ́n ti mọ pàtàkì ohun tí ń jẹ́ Islam. Fáwọn mùsùlùmí tó wà káàkiri kí lè fẹ́ sọ. Gbogbo mùsùlùmí tó wà káàkiri mo tún rọ̀ wá wípé ká tún gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́hun. Pàápàá jùlọ nínú oṣù kan tí Ọlọ́run ọba fún wa yìí, oṣù Ramadan, kọ́lọ́njá rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣe láyé, ká máa ṣe ìtọrẹ àánú, ká sì máa gbọ́ wáàsí tó bá ti ń pè wá, gbogbo ibikíbi tá a bá ti ń gbọ́ wáàsí tá a bá ń gbọ́ tá a ń lọ ká sì máa mú wáàsí náà lò nítorí pé ohun tó ń pè ní Islam ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn tó já sí wípé ó bá olówó ṣe ó sì bá tálákà ṣe ó bá fọmọdé mọ́ra ó fọ àgbàlagbà mọ́ra náà ni ẹ̀sìn Islam. So a mọ̀ pé ẹ fẹ́ ṣe ìkójáde bíi lónìí. Pẹ̀lú ògo Ọlọ́run program tá à ń ṣe lénìí program 3 ni. Bismillah. Èdè náà ni a fẹ́ fi prayer book wa lọ́lẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́run tí mọ́sálásí Istijabatu Du'a tí à ń kírun jímọ̀ níbẹ̀ èyí náà la tún fẹ́ ṣe pẹ̀lú programu Ramadan program tá à ń ṣe lónìí. Bàbá ẹni tó wá jẹ́ oníkẹ̀kẹ́ àbí ẹni tí Ọlọ́run lò mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ẹni tí Ọlọ́run lò fún wa lórí ìjọ yìí òun náà ni Alhaji wa Abdulgani Akéwòsọlá Ìyàndá ọmọ Ajíbádé. Bàbá náà aláàánú ni nínú ẹ̀sìn kò wá kan ti pé mo jẹ́ ẹlẹ́sìn pàápàá gbogbo anybody tó bá ti bá ẹkú dọ́dọ̀ wọn ẹ̀rín ni ó bà jáde. Bàbá náà Ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn kọ́lọ́n má sì gbọ́lá lọ́wọ́ wọn kọ́lọ́n sì járí wọn pẹ́. Kódà nínú ìjọ tá a wà yìí àwọn náà ni wọ́n ṣètò ọmọ bọ̀ọ̀sì fún wa tí a máa ń gbé káàkiri gbogbo ibikíbi tí wọ́n bá yẹn fáìtì wá sí. Mọ́sálásí tí a sì tún wà yìí náà a rí wípé ọ̀tún ni ọdọọdún náà ni ó ń gbé ara mi bó ṣe tún gbé ara mi tọdún yìí náà lélẹ́yìí tí ò ní sí ọdún kan tí wọn ò ní pé wọn ò ní ná owó ńláńlá síbẹ̀. Ọlọ́run bí tí wọ́n ti mówó náà Ọlọ́run bá dákun abẹ́ Ọlọ́run dákun jẹ́ kó máa pọ̀ sí ibẹ̀ jákáwọn náà sì máa rí ibù torí pé wọn ọkọ̀ láti pé káwọn ò ní ná nígbà wọn ti láwọn máa na ẹ náà Ọlọ́run dákun jẹ́ kó láti wọn náà máa pọ̀ sí. Orúkọ yẹn lẹ́kọ̀ọ́ sísà. Orúkọ tèmi ni Imam Abdulrasheed Nasiruddin Azarumi tí mo jẹ́ mísánná fún ìjọ Istijabatu Du'a. àyè tí máa mọ bí tẹ̀lé bí yá jẹ hẹ́m wàá ṣàkólé kan tí tọ́mọ rẹ àdátó yẹ pé tó máa ti ń tajà ló ti máa yọ owó títọ́ mọ́ ibi tó ga ìlú ilé ẹ̀kọ́ ní kó rán wọn rẹ lọ. olú àkànbí pẹ̀lú kíní kan èmi máa dáṣà kan tó bá wọn mi tí máa dá Abẹ́òkúta lọ́dọ̀ Alábẹ́òkúta yàn kí ìlú ọ̀mọ̀wé ni ìlú Alábẹ́òkúta máa ní ẹgbàgbé ẹ̀ best school ó dúró lọ́tọ̀ best student náà dúró lọ́tọ̀ ni best school ò ní produce best student òbí tó bá jẹ́ obìnrin ni ó produce best student. wàá mi kẹ́kọ̀ọ́ ọmọ yín lọ lé 5 million kò ní kó má mú gbó. àti ọmọ ọmọ lọ school 15,000 á dẹ̀ di president. ẹ̀gbọ́n mi dáadáa. Mbàrá tẹ̀kì rọ́bì. Àyìnlá ìkàbí ní kíbárì. Òní ìmùtà líìmù wá tó wá kọ́mọ rẹ ní ẹ̀kọ́ ìwé òní dúró lórí pé ìwọ̀n bá tẹ́mi ká ní kí wọ́n náà ká má ṣe bá wọn. bẹ́ẹ̀. èyí tó tún tẹ̀lé tá a lómọ ọmọlé àkàlà àkọ́ wá kọ́mọ rẹ lẹ́kọ̀ọ́ ìwà tóbi jèrè ọmọ lọ́lànà wà á kọ́ lẹ́kọ̀ọ́ ìwà wà á kọ́ níwà gidi nígbà bàbá àtàwọn ìyá kọ́ àwa náà tó dèrè fún wa wà á fàyè ilẹ̀ fọmọ rẹ kò ní jẹ́sẹ́ nìkan ni wọ́n máa bí sí pẹ̀lú ẹ̀. àwọn ìdíbà ní ká. ó gbọ́ mi dáadáa. alọ́lá àdáàbì fi
jẹ́rè ta alómọ homodin wà tún wá kọ́ wọn lẹ́sìn wà kọ́ ọmọ rẹ ẹ jẹ́ kí n sọ fún yín tó bá ti fi ẹ̀sìn kọ́ ọmọ rẹ kí sọmọ yẹn ló máa ṣọ́ọ̀tì ìwọ tó kọ́ ló máa ṣọ́ọ̀tì káàrẹ̀ wọ́n máa ń fi bàbá kan ṣe wá sí lọ́dọ̀ wa bàbá yẹn ló jẹ́ kí n mọ̀ pé àtọkùnrin àtobìnrin kò sí ta gbọ́dọ̀ yà sọ́tọ̀ tó gbogbo lọmọ 18-2 la máa gbé wọn ládùúgbò wa 18-2 wá ti ló ń lọ ilé 18-2 àwọn yẹn ti wọn bàbá ní kò kíá ẹni lè ló ń jẹ́ báwọn 18-2 ó bímọ obìnrin 18 wọn abọ́kùnrin méjì àwọn Yorùbá máa ń pè ní 18-2 torí kò sí tó ṣe ọtí Yorùbá ní fowókọ fún. tó ń bá ti ń ṣe ẹ̀yìn ìbò bẹ̀ wá ní mọ̀ tó fìtì ọmọ 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 síta ni ó gbowó kíákíá. ẹ máa gbọ́ máa tẹ́ báyìí wá okú ọmọ tẹ́ báyìí bí ogún ló kọ́ lẹ́kọ̀ọ́ Al-Qur'an ogún ló ṣe wàlímọ̀ fún pátápátá nígbà tó wá dẹ́gbà ọlọ́wọ́ á fi àárẹ̀ kékeré ó wà fi ṣe àwọn ọmọbìnrin yẹn wọ́n ń rìn zoom sí ọ́fíìsì bàbá wọn nígbà tí wọ́n rìn zoom sí báńkì. àwọn mẹ́rin wọ́n ṣe morning duty àwọn mẹ́rin wọ́n ṣe afternoon duty àwọn mẹ́rin wọ́n ṣe night duty nítorí pé bàbá wọn ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé òbí àátọ́jú òbí ẹni ni níjọ́ tó bá dàgbà wà kó lè rọ́bì bẹ̀rẹ̀ hámọ́hùn mọ́. àwọn ọmọdé tó lọ lé ìwé òun orí lẹ́ ń ṣe wọ́n ṣùgbọ́n ẹ̀ ṣe ra yín lóore. ìtẹ́ ẹ̀rọ lọ lé kéwú ẹ̀ ń ṣe ra yín lóore ní kì í ṣọmọ lẹ́ ṣe lóore. méjèèjì ló láǹfààní lọ́tọ̀ọ̀tọ̀. wọ́n á mẹ́wàá kó ṣọmọ lẹ́ lóore tó lọ lé ìwé ó tó máa ná lóṣù mẹ́ta fún lẹ́ẹ̀kan lára kó fún. o tó yẹ kó lọ lóṣù mẹ́ta. lóṣù mẹ́ta kó fún. jẹ́ kí n sáńsà fún ẹ torí olùjẹ́ gómìnà láti ti pàdé bá ní kó dúró díjọ́ tàbá tó pàdé kí wá kó bá ní kó wá fún mi lésì ó máa ń dórí kò ní kọ́ọ̀lù ẹ di oṣù mẹ́ta ó díjọ́ tó yẹ bá tán kó tó pè é. dádì ó ti tán ẹ tún mú mi wá. ṣé máa tẹ̀kí obìnrin àìlẹ́yìnká fi lè kí bárì. wọ́n fún ọmọ tó rọ lọ lé ké ó ní 20,000 tọ́ba díjọ́ kejì á ké mú ní kò sọ́ra fi Yasin bàbá mi tẹ́wọ́ Yasin ìwọ ló pé káàdì ti fẹ́ ta ó ti tó ọmọ ìyá ní àtúntò ìdàgbà. máa tẹ̀kí obìnrin àìlẹ́yìnká fi lè kí bárì. Alhaji Abdulgani Akeushola àwọn ni olùdásílẹ̀ Istiqama wọn bá mi sọ wọn bá mi ṣe wọn kọ́nà máa gbọ́ lálọ́ wọn náà wọ́n dùn wọn pa wọn dàgbà wọn lòkù nínú ọlá nínú ìdẹ̀ra lọ́lá ànábì wọn mọ̀. orúkọ tí ń bà. Alhaja Ramotala Ajibade Akeushola. oye ìyáálé gbogbo wa. Alhaja. ẹyin kẹsọ ẹsọ ẹyin ẹsọ oye ẹsọ bẹ́ẹ̀. gbogbo pátákátá. Alhaja gbogbo wa la mọ̀ pé kọkùnrin máa ṣe iṣẹ́ àfà àwọn obìnrin oríṣiríṣi máa wá sọ́dọ̀ wọn wá ṣe nǹkan ẹ̀rí pupa ẹ̀rí dúdú ẹ̀rí gbogbo ẹ̀rí oríṣiríṣi ṣé tí àwọn ẹ bá ráwọn àlejò obìnrin ṣé kò ń ṣara yín bá kan. báwo lè yẹ má lè jẹ. rárá wọn tẹ̀mí náà nítorí iṣẹ́ ọkọ mi gbọ́dọ̀ bá jẹ́ wọn tún fẹ́ gbà wọn ní wípé kò sówó kan rẹpẹtẹ bí ò ṣe kíkálukú mójútó ojúṣe gẹ́gẹ́ bí ìyàwó rere lọ́bìnrin ọkọ. Ìyá tó máa já nǹkan rẹ̀ gbàgbé kí lè má mọ̀ lọ́lẹ́gẹ́ fún ẹgbẹ́ sọ́dọ̀ àfáàní tí ó lórí ibùdó àfáàní. Déwọ̀ lóhùn ṣé lórí ibùdó àfáàní? Ayé wa òjò ojú ni. Ṣáyé wo bá mú ni? Sọ́ọ̀lì sí ẹ máa mọ ìlọ́lẹ́gẹ́ wú ẹgbẹ́ bá yẹ rẹ̀ jáde òta ni wọ́n bàjẹ́ ọmọ tí ó jẹ́ kẹ́hìn ní sinmi tó bá dọ̀la. Káì. Ibi kan ti jèrè tó pọ̀. Kẹ́hìn lè bá jèrè ilé ìrìn tó pọ̀. Ọmọ tó bá wà lé kéwù tó bá ní orí rìn àlọ́ tó fẹ́ fi jẹun tí ò sí mi mẹ́ bàbá fẹ́ jẹun òun náà fẹ́ jẹun ìyàwó ẹ̀ fẹ́ jẹun ọmọ ẹ̀ fẹ́ jẹun tó bá jẹ́ ọmọ tó rán lọ́lé kéwòn ní òbí rẹ̀ ní òfun kò ní fẹ́ nìkankan. ọmọ tó fún tó rán lọ́lé ìwé aliwa láì ojú ẹlẹ́dàá yìí tó kù sí kẹ̀kẹ́ kù sí náà tó fowóra rẹ̀ tó fowóra rẹ̀. ṣé máa tẹ̀kí obìnrin àìlẹ́yìnká fi lè kí bárì. àgbo ọ̀dà méjèèjì pọ̀. ṣé máa tẹ̀kí obìnrin àìlẹ́yìnká fi lè kí bárì. èyí tó tún tẹ̀lé Allah tó bá rúru kàbé yìí náà fún mi tàbá rúru kọ́ máa zùn ma èyí nàbà ni má pín àwọn rẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ wọlé bí wọn dandan àti dábàláyé ni kéèyàn fẹ́ràn máa kan dùnkọ́ lọ ṣùgbọ́n má jẹ wọn mọ̀. má jẹ wọn mọ̀ má fi hàn kò dáa. má fi hàn ó sọ wọn dọ̀tá báwọn. ó sọ ọ́ ó bá lè rẹ jẹ́. ẹ̀yin ẹni ò ní dẹ́. má jẹ wọn mọ̀ kó fẹ́ràn kan dùnkọ́ lọ n dáná bí Yusufu dáná bí Yakuba dáwò tó dá wàhálà sí lọ́rùn. ó fi hàn wọ́n pé òun fẹ́ràn Yusufu ju àwọn mọ́tò lánàá lọ
ọlọ́run ní wọ́n fẹ́ràn kan jù kọ́ lọ mọ́ á jẹ́ kó mọ̀ wàhálà tó wà ń bẹ̀. ó sunkún tójú ẹ̀ bí fọ́. ìjà bàbá mi àgbà níkalẹ̀ Muhammadu Saheed Aláyìndé Suleiman ẹ̀dàpọ̀ ẹ bá mi pariwo ṣéèwù tó bá pariwo ṣéèwù dáadáa gbogbo ọmọ rẹ ni ó yàn bàtà ẹ̀dàpọ̀ bá mi pariwo ṣéèwù. mo fi àlùbọ́ǹkà àwọn mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ níkalẹ̀ ọlọ́run ló dáṣọ fún yín kò fò yín kò jù yín lọ lánàá ẹ̀ ń bá gbà mu lónìí ẹ̀ ń bá gbà mu nínú ètò ayé kò sẹ́ni tí ó yọwọ́ yín kò ń bẹ̀ tó bá tẹ̀lé kíámà kò sẹ́ni tí ó rọ yín sẹ́yìn mo fi kíkí tọ́lọ́ mo fi kí yín tí ò sí èèyàn tó lè dógóńgó níbi kíkí yín tẹ́ ẹ fi ń gbà nǹkan tẹ́ ẹ fi ń jábẹ́nu gan ọlọ́run mo fi kí. ẹni tó ṣe mọ́ṣáláṣí láti ilé mi tó dàgbọ́ lẹ̀ àlejò ni nínú ìlú yìí ìlẹ̀ sọ nípa àríkà tó ṣọlá. àwọn mi àgbà lágọ́ṣàṣà àwọn mi àgbà nílùú Pókíá gbogbo àwọn àgbàlagbà pátápátá bàbá mi àgbà nílùú Bátẹ́fì mo fi yí kí gbogbo àwọn àfáà látòkè délẹ̀ kì í yájú ọmọ àlè ni ẹni tí ò bá mọ wọ àwọn bàbá rẹ̀ tí ò mọ bá àwọn bàbá rẹ̀ ti tó ọmọ àlè ni kì í ṣe ọmọ ọkọ àwa wá mọ yíyí ju bẹ́ẹ̀ ti mọ lọ mo fi àlùbáríkà náà wà Muhammad mo fi kí wọn lálùbáríkà náà wà Muhammad. àwọn ìdìbò ní ìkà. ẹ bá kéré ọmọ ẹgbàgbé ẹ kò dẹ́n tó mọgi tí ó kẹ́yìn ọgbà ọmọ kan gbọ́ràn láàárọ̀ ó lè jẹ́ olóma gbọ́ràn kílẹ̀ tó ṣú. kò rọ́nà àbáyọ láàárọ̀ kílẹ̀ tó ṣú ó lè rọ́nà àbáyọ. ó gbọ́ mi dáadáa ni bọ́ọ̀lù wíńsì náà. àwọn ìdìbò ní ìkà. fóònù rẹ ló kú ní àbí wọ ni. alàlà dábì fi ṣèjàre. bọ́ọ̀lù sọ́bẹ̀ yẹn. kí máa tẹ́kí rọ́bì. àmà rẹ sọ́tọ̀ọ̀tọ̀. ayé àwọn lọ́tọ̀ọ̀tọ̀. kódà tí a fún ẹ kó máa tọ́ òun náà kò tẹ́ni tó mọ ọmọ tí ó kẹ́yìn ọgbà. tọ́wọ́ pọ̀. bàbá wa àgbà ká lọ́tà àfa àgbà ni wọ́n. ọmọ 37 ni wọ́n bí. ìfẹ́ dákọ̀ wọn ni àfa àti gbogbo ayé mọ̀ ni wọ́n lọ́tà wa mi báyìí. Masha Allah. bí bá sì dáná mo fi ṣe wá sí ni bàbá àgbà ọlọ́run bẹ́ẹ̀ rahmatullahi alayhi. káwé báwọn. ìsọkúsọkọ wọn wá gba ọmọ 99 ló ń gbénu lé wọn lọ́mọ kéwù. báwa bẹ fún yàn ló yẹ ọmọ tí wọ́n fi sílẹ̀ kí ó ní wọ́n ń fún lówó ìjẹ lọ́wọ́ ara wọn ní káwọn ọmọ tí wọ́n lọ bá wọn ya wọn. ẹ máa bẹ́ẹ̀ lẹ́mẹ̀ẹ́ ṣe báyé ara rẹ̀ jẹ́ ó lẹ́ ń tọ́mọ tiẹ̀ ní tọ́ pé ọmọ màláìkà ni wọ́n ń tọ́mọ lọ́mọ bí bàtọ́ àjànà kan ló bí. àwọn ìdìbò ní ìkà. ó mọ̀ bóyá ọmọ tiẹ̀ ò ní jèrè ẹ̀kúnjọ́ ọmọ ọlọ́mọ ló máa jèrè. alàlà dábì fi ṣèjàre. báwo ló mẹ́bẹ̀ wọ́n wá kó ọmọ wọn ní sọ fún wa níwáàsí wọ́n wá kó owó tó bá ní wọ́n fún ọmọ kéwù owó skúùlì owó skúùlì wọ́n wà ní ẹ̀yìn okú ẹ̀yìn ọmọ tìmí ẹ lọ bá wọn ya yín owó tí wọ́n bá fún kó máa fún yín náà ẹ máa wẹ̀ bọ́ wọ́n wá lò fá bàbá tó wá jáde láyé èèyàn méjì inú ọmọ bàbá gangan ló ti jáde skúùlì kí bàbá tó kú. tí bàbá tọ́. àwọn ọmọ ọlọ́mọ wọ́n ti wá dé àwọn ti jáde skúùlì bíi mẹ́sàn-án àwọn mẹ́sàn-án tí wọ́n ti lọ skúùlù náà ọmọ yẹn àánú ọ̀ràn gbogbo ọmọ bàbá yẹn lọ skúùlù jáde padà. máa tẹ̀kí rọ́bì ní àìní kàfílì kíbọ̀rì. àwọn ayé tiẹ̀ nìkan ṣe ta ló sọ fún ẹgbẹ́ ọmọ rẹ ló máa ṣe. ta ló sọ bẹ́ẹ̀. máa tẹ̀kí rọ́bì ní àìní kàfílì kíbọ̀rì. wọ́n á ń tẹ̀lé wọn láhùn fi léyìn wan nahar. ètí fi kó lẹ́nu máa wá ṣàdúrà fọmọ rẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nítorí ọlọ́run kọ́ ni ó ti dèèyàn o ọlọ́run ni ó fi ṣe kòńgẹ́ o. ọlọ́run ni ó fi ṣe kòńgẹ́. àbá ibi tó ń lọ́gọ́ o. ibi tó ń lọ́gọ́ o. ibẹ̀ kọ́ ni ó ti dèèyàn o. ibẹ̀ kọ́ ni ó ti dèèyàn o. ẹni tó ń tata. ẹni tó ń tata. tó ń lọ mú nugbó. tó ń lọ mú nugbó. nínú gbẹ́. àtewédú. òun ò rówó kọ́lé. òun ò rówó kọ́lé. báńkà. àwọn arẹ́ ń tẹ̀lé lọ́wọ́. yóò arẹ́ tẹ̀lé lọ́wọ́ rẹ̀. máa tẹ̀kí rọ́bì ní alẹ́ ẹ̀kú rẹ̀ tẹ̀lé lọ́wọ́ ẹ̀. àìní kàfílì kíbọ̀rì. ẹgbẹ́ mi dáadáa. máa tẹ̀kí rọ́bì ní àìní kàfílì kíbọ̀rì. ó dọ́wọ́ gbogbo wa. ó dọ́wọ́ gbogbo wa. pẹ̀lú àwọn ọmọ tá a bá bí. pẹ̀lú àwọn ọmọ tá a bá bí. ọlọ́run kò ṣe wọ́n lọ́mọ ọ̀dùnnú fún wa. ọlọ́run bá ṣe wọ́n lọ́mọ ọ̀dùnnú fún wa. ọlọ́run jẹ́ ajére wọn. olúwa jẹ́ ajére wọn. ẹ ní sàmì dáadáa. abẹ́ láìkẹ́ bẹ́ẹ̀ ni. wọ́n
Báwo àgbà Akéwùsọlá. Báwo ni àgbà Akéwùsọlá. Bá mi ná márùn-ún sí wọn báyìí. Dẹ́kun bá mi dojú owó márùn-ún kọ bá mi. Márùn-ún. Nǹkan mẹ́ta lẹ ní tóbi tẹ́ fi jẹgbẹ́ lọ. Nǹkan mẹ́ta lẹ ní tóbi ju ẹgbẹ́ lọ. Ẹ láàánú jù. Ẹ láàánú jù. Ẹ láwọ́ gan. Ẹ sì láwọ́ gan. Ẹ dẹ̀ lẹ́mìí tó fúyẹ́. Ẹ sì lẹ́mìí tó fúyẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta o. Bàbá tó bí mi jáde láyé. Bàbá wa gbà tí wọ́n bí wa wọ́n jáde láyé. Sunday tó lọ ilé aṣèjọ́ mẹ́jọ wọn. Sunday tó lọ ilé aṣèjọ́ mẹ́jọ wọn. Àwọn afá wà ń bẹ̀. Àwọn afá àti káàkiri. Bàbá ìmọ̀ gbogbo lẹ̀ lọ́rin gbogbo àwọn ọmọ wa tí ń gbéṣẹ́ káàkiri. Ẹja lọ bá a ṣe last respect fún bàbá yẹn. Chief Imam lọ́rin jókòó báyìí. Imam ẹ̀gbá jókòó báyìí. Káàkiri gbogbo lẹ̀ lọ́ba ẹsẹ̀ wa pé bẹ́ẹ̀ ti pé. Àwọn bàbá Mùdúrù Márúkà ẹsẹ̀ pé. Wọ́n á ní mo fẹ́ gba 5 million fáwọn afá ojú òfìdá fún bàbá mi. Wọ́n lò nílẹ̀ yàrá lóògùn. O pe àwọn bá síbi ìdáwó bàbá yìí oníkan kí Kùránì mẹ́sàn-án torí kíni o wá ní 25,000 báwo níwọ̀ o wá ní wọn sọ̀rọ̀ sókè kí a máa ń sọ̀rọ̀ sókè nípa wọn lè kí Kùránì báwo mo ní kí a máa ké Kùránì àbí wọn lórí bá mi mo ní a máa ké kankan mo ní ẹ̀kan gbówó kẹ́ máa lọ mo ní mọ̀láṣẹ́ àdúgbò sọ pé bí sinmi láì náà sáré náà fún bàbá mi mo ló ti tó mo ní kẹ́ni kankan máa ké kankan ṣùgbọ́n ẹgbẹ́ ẹ máa lọ wọ́n á lé mi fún wọn ní 500,000 látọ̀dọ̀ tí ẹ̀yin náà wá lé fún wọn ní 500,000. Níjọ́ Sunday. Àwọn orú wọn wọ́n bá mi dá wá pé wọ́n á kó fún àwọn bàbá gbogbo jẹ́ tí wọ́n bá náwó náà tí wọ́n bá dunnú ọjà àbálójọ́ Ọlọ́run lè ta sínú ayé wọn. Amina amina mílíọ̀nù alikila. Ọmọ àrùn sí wọn. Èmi àti tọmọ mi bẹ́ẹ̀ máa pariwo Amina kó lóògì gan. Kí n tó gba owó fún mọ́sálásí. Kí o tó gba owó fún mọ́sálásí. Ìgbàgbé ẹ̀ má sọ pé olówó ló kọ dandan ni kí mọ́sálásí lówó. Dandan ni o. Ó ti tún kó lọ́nà pé ìgbà tí èsì olówó tí mo máa lọ náwó mọ́sálásí. Ọlọ́run lè ṣe ní wàhálà rẹ̀. Ẹ̀ tún ní padà dúró lè rí pé èrè ó kú mọ́sálásí yẹn máa. Irú ẹ̀ bá mi o. Ẹ bá mi ná máa lọ wákàtí mo fẹ́ ká. Kakọ́kọ́ iná máa lọ sí bàbá rẹ̀ kakọ́ yọ ní ìyẹn. Ẹ bá ń kó níwájú wọn jọ ẹ̀yin kọ́ lẹ pè wá wá bí o. Ẹ̀yin kọ́ lẹ fún mi ní 500,000 ní òkú bàbá mi o. Bàbá àgbà Akéwùsọlá lè fún wa ní 500,000 o. Àwọn ni wọ́n fún mi o. Ìdí àbá mi wíwá kà yẹn yàtọ̀ sí tí wàá ti bá pàdé nínú orin àwọn akọrin ẹ̀sìn. Ó yàtọ̀ o. Gbogbo ń tó lè fàgbó òjijì àwọn mẹ́rin ti wà pẹ́. Ìyẹn lọ́mọ ní. Akéwùsọlá gbogbo ń tó lè fàgbó òjijì ìyẹn lọ́mọ ní. Ọ̀rọ̀ ajá ló kárí ká wá ti wà nígbà yóò dà. Báwo ló dé bí ìbáyìí tó jẹ́ kí n mọ̀? Bọ̀ ní padà sẹ́yìn. Ó dẹ̀ ní dẹni àná. Ọ̀rọ̀ rẹ̀ ò sì ní dàrú. Ó kan kì í sọnù. Ó ní sọnù. Lọ́jọ́kó. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ yá wa bá mi náà mọ́ra ló sì wá. Gbogbo ohun tó lè fà kú òjijì ìyẹn lọ. Ẹ mọ àṣẹ tó wà níbi ojú ni. Ọmọ òṣèré níbi ojú. Tí ọ̀gá bá yẹ ìkàlẹ̀ báyìí. Tó bá fẹ́ kó dọmọ. Yóò máa wò báyìí. Yóò sì dọmọ. Àwọn ọmọ tó ń pè àwọn ayínú ni. Ayínú àkò. Ìyá pàṣẹ ojú bá ojú sọ̀rọ̀. Ojú ni àwọn bá tó jòkó yẹ ẹ ti kọjá ẹnìkan nínú ẹ ti wúwo kọjá díẹ̀. Ẹ ti wúwo kọjá bẹ́ẹ̀ kọjá ìyàgá lásán. Ẹ ti wúwo kọjá díẹ̀. Ẹ ti wúwo kọjá díẹ̀. Ẹ máa sọ fún àwọn ni. Bàbá máa sọ fún àwọn ọmọdé o. Bàbá tó bí mi. Bàbá tó wọ́n bí wa. Odò tó pọ̀ ni wọ́n mú àwọ̀. Odò tó pọ̀ ni wọ́n mú àwọ̀. Yàtọ̀ sí odòkodò. Yàtọ̀ sí odòkodò. Ká má bẹ̀ nìkan lọ́wọ́. Ká má bẹ̀ nìkan lọ́wọ́. Èmi tẹ́lẹ̀ ẹ bá yẹ yẹn gbogbo náà tó bá dé láti tútù. Yóò di tútù ni. Kí ló kàn tẹ̀lé ìwọ nìkan máa dé kí ló. Ìwọ ló ń gbóná wọ̀ ìwọ náà ló máa gbóná lọ́lẹ́. Kò sẹ́ni lè bọ̀ lọ́wọ́. Kò sẹ́ni tí bàbá lè bọ̀ lọ́wọ́. Ìwọ ni kò má dẹrù lé yín. Ìwọ ni kò má dẹrù lé yín nù lára wa. Wọ́n kì í jókòó lága kan. Lọ́kàn wá pẹ̀lú ẹ̀. Èmi ni pé kò sí tó kàn mí pẹ̀lú pé wọ́n yé lójú àlọ́ mọ́sálásí. Wọ́n yé lójú àmọ́ mọ́sálásí ìwé ìbára. Kò sí bí tẹ́lẹ̀ lè ti jẹ́ àwọ̀. Wọ́n dira ikú pa ẹnu.
gbogbo tó lè fà kó òjijì ìyẹn lọ. Akínsọ́lá gbogbo tó lè fà kó òjijì ìyẹn lọ mọ̀dé. Àti ohun tó lè fẹ́ pa sọ̀rọ̀ ìyẹn láàwọ̀ ìlú ẹgbẹ́jù. Àti ohun tó lè fẹ́ pa sọ̀rọ̀ ìyẹn láwùjọ. Àti tó lè fẹ́ bàbá mi ó kàn kí bẹ̀rẹ̀ ẹnà mi dẹ̀ wọ́n ẹ má bínú bàbá. Ẹni agbẹ́dẹ́ kó lè àwọn ọ̀tá burú dànù. Wọ́n kan ti máa nà rónù. Ẹ ní sọ̀rọ̀ lẹ́yìn. Àmín. Gbogbo tó lè fà kó òjijì ìyẹn lọ. Gbogbo tó lè fà kó òjijì ìyẹn lọ mọ̀dé. Àti tó lè fẹ́ pa sọ̀rọ̀ ìyẹn láwùjọ. Àti tó lè fẹ́ pa sọ̀rọ̀ ìyẹn láwùjọ. Àti kú àtẹkùn aláàzùnrin àbẹ Olúwa. Àti kú àtẹkùn aláàzùnrin àbẹ Olúwa. Ọlá òbí ẹ̀ méjèèjì màmá jẹ́ òkà. Ọlá òbí ẹ̀ méjèèjì màmá jẹ́ òkà. Gbogbo tó lè fà kó òjijì ìyẹn lọ́mọdé. Àti tó lè fẹ́ wá sọ̀rọ̀ Ayẹ̀wògáyà. àwùjọ. Àti kú àtẹkùn aláàzùnrin àbẹ Olúwa. Ọlá òbí ẹ̀ méjèèjì màmá jẹ́ òkà. Tó lè fà kó òjijì Ìyẹn lọ́mọdé. Gbogbo tó lè fà kó òjijì ìyẹn lọ́mọdé. àti tó lè fẹ́ pa sọ̀rọ̀ ìyẹn láwùjọ. Àdínkù àtẹkùn aláàzùnrin àbẹ Olúwa. Àdínkù àtẹkùn aláàzùnrin àbẹ Olúwa. Ọ̀nà òbí méjèèjì màmá jẹ́ òkà. Ọlá òbí méjèèjì màmá jẹ́ òkà. Ó ti yá gbogbo tó lè fà kó òjijì ìyẹn lọ́mọdé. Àti ikú àti ọ̀pọ̀ àbẹ̀ Olúwa. Ọ̀dà orí èrè méjì bàbá Olúwa. Sọ wípé ọ̀rọ̀ ọmọdé ọ̀pọ̀ láàbíkà láyé owó nìkan. Ẹ̀rí bá ní ọ̀pọ̀ láàbíkà ṣòro ẹ̀dẹ́ òṣìkan. Àwọn ìwà tí ń sọ ládìkan àbẹ̀ Olúwa. Ọ̀dà orí èrè méjì bàbá Àwọn bàbá wa kábíyèsí. Ẹ wá ní pátápátá sọ ìwọ̀sẹ̀ tí wọ́n wà nínú agbo yìí. Tí wọ́n bẹ nínú agbo yìí. Ẹ dẹ̀ farabalẹ̀ fọ́lọ́ lára wa. Ẹ sì farabalẹ̀ fọ́lọ́ lára wa. Asánà lè bá sọ yìí. Asánà lè bá sọ yìí. Wọ́n ní gbogbo bó ti hùn kí wìláyà rẹ̀ ó ga tó o gbọ́dọ̀ padà balẹ̀ ọba. Ó ní gbogbo bó ti hùn kí ìjẹni ọlọ́run ó pọ̀ tó bó ti hùn kó bu àyà tó lọ́dọ̀ ọlọ́run. Ó kọ tí àkàtà pè ní sàwálì. Ó kọ tí àkàtà wọ́n pè ní sàwálì. Ó ní tí ọba bá ti dọ̀bálẹ̀ fún ẹ. Tó ọba bá dọ̀bálẹ̀ fún ọ. Kódà kó máa fò láwo sọ́mọ̀ báyìí. Kódà kó máa fò láwo sọ́mọ̀ báyìí. Ó ní wọ́n jẹ́ abọ́ padà. Wọ́n jẹ́ abọ́ padà. Má gbà fún làwọn o. Ọba ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ fún yàn. Ọba ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ fún yàn. Ọlọ́run ló ṣe wọlé. Àní ń tà lè fún yín tó kọjá àdúrà. Àní ń tà lè fún yín tó kọjá àdúrà. Ọwọ́ márùn-ún lánàá sáwọn náà. Ọwọ́ márùn-ún lánàá sáwọn bàbá. Wọ́n bá ti wá nínú sí wọn. Tá a bá ti nà sáwọn lọ́lá yìí. Yóò máa padà sọ́dọ̀ tiwa náà. Yóò sì máa padà sọ́dọ̀ tiwa náà. Báàmì onípòkíà fi pòkíà. Báàmì onípòkíà fi pòkíà. Báàmì aláṣẹ. Ọtí ìláṣẹ. Àti gbogbo ìran ọba tó wà náà. Àti gbogbo ìran ọba tí bẹ́ẹ̀ náà àti gbogbo ọlọ́lá. Àti bàbá tí wọ́n wọlé lẹ́ẹ̀kan. Àti bàbá wa àgbà tí wọ́n wọlé nìsín. Àti bàbá tó ń kọ́kọ́ wọlé màtá bẹ́ẹ̀ wá sí. Láti gbẹ́ sakọ́ ni. Bẹ́ẹ̀. Àdìmúlà. Ẹni mo ti pàdé ojú náà rí. Bẹ́ẹ̀ni. Bá mi náwó sí ogun ọba o. Dákun náwó sí gbogbo wọn báyìí. Ṣá máa ṣe báyìí. Máa spread yẹ. Ìwọ̀n kí tí fáànù máa fẹ́ kárí ilé. Tí fáànù máa fẹ́ kárí ilé. Yóò ti máa ṣe. Rotation ni. Ọlọ́mọ jẹ́ ẹ̀fọ́ lápìtà àtàyé ó fi tán. Àmín. Ọlọ́mọ jẹ́ ẹ̀fọ́ lápìtà àtàyé ó fi tán. Ṣé ẹ mọ̀ tún màdúrà yín dẹ́? Ṣé ẹ mọ̀ tún màdúrà yín dá?
ẹni bá ní ẹ̀fọ́ láàpì kan ṣojú yín ní ó ṣe tán. ẹni bá ní ẹ̀fọ́ láàpì kan ṣojú yín ní ó ṣe tán. Orúkọ yìí mà. Orúkọ mi ni Alájà Sidikat Ajíbádé Akínsọ́lá. Èyí tí ni ẹ ń ṣe Ramadan lecture mà. Kí ni ẹ fẹ́ sọ fáwọn mùsùlùmí ayé bó lè ṣe elétò ọ̀hún sí? Tó ní òní tó lárinrin fásitì ń ṣe ti tó bí ọdún mélòó kan sẹ́yìn. So Ọlọ́run kò tó bá wa kó má jẹ́ kó takú síbi tó délé. Ẹ̀kọ́ lọ́wọ́ wa ń lò à ń ṣe àkómọ́sálásí àkójọjọ à ń ṣètò yìí lọ́dọọdún tí í ṣe ọkọ yín kí lè fẹ́ sọ àdúrà lè fẹ́ ṣe fún wọn. Ọlọ́run bá wa ṣọ́ ẹ̀mí wọn Ọlọ́run má kúrú ẹ̀mí wọn wọ́n kàn wá jìnnà káwọn náà sì má kọ̀ owó bí tí wọ́n ti iná tí wọ́n ti ń lò Ọlọ́run bá gbàgbà wípé wọn lọ́wọ́ ká máa rí wọn bá ìjọ sì dábàdúrà Ọlọ́run tó fi ìdúró ẹ̀kọ́ wa jọ ó máa fi ìdúró ẹ̀kọ́ wa ká. Salaam alaikum. Bẹ́ẹ̀ bá ti fẹ́ràn ọkọ yín mọ́ bẹ́ẹ̀ ti fẹ́ràn ọkọ yín mọ́ lọ́ba tó ní ọkọ yóò fi fẹ́ràn yín mọ́ padà. Àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ nínú. Bẹ́ẹ̀ bá ti sọ ọba ọkọ yín di ọ̀gá òkè sí lọ́lọ́run fi sọ ọmọ yín di òkè inú ayé. Àrùbí bẹ̀rù ìjà. Ọjọ́kọ̀ rẹ̀ ó jẹ́ lójú mọ́jẹ̀ kó jẹ́ mọ́ kankan. Àrùbí bẹ̀rù. Má fọ́kọ̀ rẹ̀ gbọ́dọ̀ mọ́ ti wọ́n. Gbogbo àwọn èèyàn ò kákún wọn náà ò tún kákún. Gbogbo yóò kákún ọ̀rẹ́ kún ìwọ náà tún kákún. Ó rẹ̀ sọ́kọ̀ rẹ̀ dọ́ba. Tó fẹ́ kó kú ni. Ó fẹ́ kó kú ni. Ayé ò kákún. Wọ́n pe àwọn alága wọn pé síbẹ̀. Wọ́n náà tún pe lálàbù. Ó ń pè ní DID. Kí ló ṣe fún ẹ? Àrùbí bẹ̀rù ìjà. Ó fẹ́ káyọ̀ rẹ̀ bàjẹ́ yẹn yẹn. Àlàlá tàbí sídà yìí. Bá a pè ní kábíyèsí olówó orí mi kí inú ẹ̀jẹ̀ máa dùn. Kí máa tẹ̀jú ọ̀bẹ àìrè ìgbàfẹ́ kí bẹ́ẹ̀. Àdúgbò wọn já láǹjẹ ọkọ rẹ̀ wọ́n náà tún já. Wọ́n náà tún já. Wọ́n gbogbo bànújẹ́ fún inú ẹbí wọn àdọ́rọ̀ dóde. Wọ́n náà tún fún nínú. Ó fẹ́ gbogbo kòsó ni. Òfin lọ́kàn abalẹ̀. Wọ́n sọ báwọn èèyàn ọkọ rẹ̀ ti rí. Ó bá ti fi àṣírí ọkọ rẹ̀ àwọn èèyàn sí bẹ́ẹ̀ láṣírí ọmọ rẹ̀ ó ti bò mọ́. La ilaha illallah. Akramakumullahu al-karim. Ẹgbàgbé ẹ̀ gbogbo àwọn tá a gbé síwájú yìí àwọn ìyá wọn tí wọ́n bí wọn ni wọ́n bá wọn rà. Ẹgbàgbé ẹ̀ ọgbọ́n kọ́ ló mọ débẹ̀ wọ́n jọ dùgbò skúlù àtàwọn kan tí wọ́n sì wà lójú rẹ̀. La ilaha illallah. Àwọn obìnrin láyé ní ìsìn. Gbogbo tí wọ́n ní kí wọ́n mójútó wọn kì í mójútó. Gbogbo tí wọ́n ní kí wọ́n mójútó wọn kì í mójútó. Ẹ wá fẹ́ gbọ́ kẹ́ gbọ́ báyìí gbọ́ kẹ́ má gbọ́. Bẹ́ẹ̀ bá gbọ́ ẹgbọ́ bẹ́ẹ̀ sì nígbà ẹ má gbọ́ àwọn wì tiwa. Jẹ́kí n fèsì lọ pẹ̀lú tí wọ́n ṣe náà. Ẹ kókó fèsì wọn directly. Ṣé ẹ fẹ́ gbọ́ mi? Ẹ gbọ́ dáadáa. Mo sọ ń kun ní tẹ́ ẹ fẹ́ tó lè ṣe tẹ́ ẹ fẹ́ fún yín ọba tó ní ọkọ yín ló lè dá yín lò. Ṣé wàá ti lọ sílẹ̀ mi yín pé bí ọkọ yín ò lè ṣe tẹ́ ẹ fẹ́ fún yín máa jà tó ká bẹ́ẹ̀. Expectation yín ni pé kó ṣe tẹ́ ẹ fẹ́ òun náà mọ tó kàn náà rọ yín ọba tó fi yẹn ránṣẹ́ sí ẹ̀ ló mọ tó kàn náà rọ yín. Wọ́n fẹ́ lómi lákọ̀ọ́ bí ọmọ bí bàbá Akínsọ́lá. Wọ́n fẹ́ lómi lákọ̀ọ́ bí ọmọ bí. Aṣáájú ọmọ ni wọ́n fún. Aṣáájú ọmọ ni wọ́n fún. Ìwà gba tí wọ́n fún wọn bọ́lọ̀ nígbà sí. Aṣáájú kì í ṣẹgbẹ́ àkọ́bí o. Aṣáájú ọmọ ìṣẹ̀gbẹ́ àkọ́bí o. Buhari nọ́mbà 37 ní pẹ́sidẹ́ntì wa ní ọmọ bàbá ẹ̀. Aṣáájú ni àwọn yòókù yẹn àkọ́bí. Àrùbí bẹ̀rù ìjà. Ẹ máa lọ ń jà olówó tètè fọkùnrin kí wọ́n fẹ́ lé olóbọ̀kùnrin. Ọmọ bóyá aṣáájú ni wọ́n fẹ́ bí àkọ́bí nìyẹn ni. Àlàlá tàbí sídà yìí. Wọ́n á ní sáà ní ọlọ́run lọ́wọ́ ọba tó máa tó ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé a wà lọ́dọ̀ bàbá wa bàbá àjẹ́ ti Nàìjíríà Alhaji Razak Ayinde Adeleke àgbà owó ṣùgbọ́n tó ti di àgbà owó báyìí ẹ jọ sà a fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé fáwọn èèyàn àpapọ̀ jùlọ àwọn tó yẹ pé nínú àwẹ̀ a máa ṣe dáadáa wọn kò sílẹ̀ ṣìnà gbogbo wá sílẹ̀ ìwọ́n tẹ́lẹ̀ bá ń fi padà wọ́n ti bẹ̀rẹ̀ àwọn wáyé padà ìjọ tí ẹni ọ̀rọ̀ ìfọ̀tẹ́bẹ̀ fi sọ. ẹ ṣe àdúpẹ́ nínú oṣù àwẹ̀ láwà nínú Ramadan ọlọ́wọ́n tá a dẹ̀sẹ̀ ní wájú wa ọlọ́wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan tó láyé ẹ̀rí ìmọ̀ràn tó ní fún àwọn mùsùlùmí púpọ̀ nínú wa òótọ́ ni ẹlòmíì àwọn míì tó máa ń bá rìn ẹlòmíì ibi tá à ń gbé ló máa ń fà tó ní pé tá a bá ti dinú
Ramadan báyìí ọ̀tọ̀ ká máa ṣe wọ́n ní ká má ṣe àníṣe ànímutí ẹ má ṣe ìṣúná ẹ má lọ dídú ẹ má gbàwé dédé ẹ má lọ sábà bá wá ti lè yàwé báyìí a tún máa padà bẹ̀. Ó sì náà nílẹ̀ ṣùgbọ́n ìmọ̀ràn tí mo ní fún wa ni pé lájọ bá ṣe máa ṣe nínú Ramadan tá a máa ṣe mímọ́ tá a máa ń ṣe ọdún lẹ́yìn Ramadan ọmọ ọ̀rọ̀ gbogbo àwọn mùsùlùmí lápẹ́ lásìkò ààrẹ tá a wà yìí kí a máa ṣe dáadáa bá ṣe nínú Ramadan wọ́n bàbá adárẹ̀sẹ̀ adárẹ̀sẹ̀ wájú wa. Alhaji Akéwòsọ́lá ni wọ́n ṣètò lẹ́nu wọ́n kọ́ mọ́ṣáláṣí ńlá wọ́n dájọ́ ńlẹ̀ àwọn èèyàn wá lọ́kàn wá lóbìnrin ta ni Alhaji Akéwòsọ́lá sí Alhaji Akéwòsọ́lá èkejì mi ni ó kò jẹ́ pé màmá mi ò lù mí ni láti tẹ̀gbọ́n táyé kẹ́hìndé ni wá. Irú kan ṣe yìí kí ni ìmọ̀ràn yín fún gbogbo ní ayé tọ́lọ̀ ìlú ẹni tọ́lọ̀ fáwọn tẹ́lẹ̀ fún àwọn ìṣojú ọ̀nà. Ìlú lásìkò tí Alhaji Akéwòsọ́lá yìí sí àwọn mùsùlùmí mi ọ̀nà náà nílùú ẹ̀. Bí àdékọ̀ṣe nílé yìí jẹ́ challenge ló jẹ́ fún mùsùlùmí báyìí nígbà tí o bá sí irú nǹkan báyìí kò ní sápòjọ mùsùlùmí kò ní sí táwọn àfi pera wa táwọn àfi fúnra wa ní ìmọ̀ tó ìmọ̀ náà ní kíkà lóko náà kó kẹ́kọ̀ọ́ níbi láti máa ṣe nǹkan bẹ́ẹ̀ láti máa fún fíẹ̀sì ìsìlámù sókè. Kutiba ala allazina min qablikum la'allakum tattaqun. Yóò ta fún Ànábì Ádámù mójútó, yóò ta fún ṣe Ibrahima náà mójútó, yóò ta fún ṣe Ádámù náà mójútó. Kama kutiba ala allazina min qablikum. Bàbá yàrá wà ní wọ́n ní mo ní gírí mọ́káyì. Bàbá ní tọ́lọ̀ fún mi ló tóbi ló jẹ́ kí n ní gírí àti mọ́káyì. La'allakum tattaqun. Kama kutiba ala allazina min qablikum. La'allakum tattaqun. La'allakum tattaqun. Kẹ́lẹ̀ bá dẹni tí ò ní bí Ọlọ́run ló kọ̀ mí. Lẹ́ẹ̀bí ní pọ́ Ọlọ́run ló kọ̀ mí. Torí tọ́lọ̀ ń bá fún tí ò bá mójútó àwọn tí a máa gbà lọ́wọ́ ìbátan wá kéékèèké wá ń ta ló wà nù ọgbà náà wọ́n lọ́ máa kéékèèké nípa wọ́n ní sẹ́ka wọ́n ní máa wá wò bóyá wọ́n á ní gbà lọ́wọ́ ìmọ̀ ní kò mọ́lù òye máa wá wò lọ́wọ́ ẹ̀lú mi lọ́wọ́jú báyìí. Gbogbo ń tọ́lọ̀ ń bá fún ẹ tó bá ti mójútó dáadáa wàá máa wò lọ́wọ́ ẹ̀lú mi. Àyàmá. Ẹni tó dáa fún nìkan lóhùn. Ẹni tó dáa fún nìkan lóhùn. Ẹ̀yin lẹ mọ bí inú ti ń dùn tó bọ́lọ̀ ń ṣe ṣayé yìí ẹgbẹgbẹ̀rún èèyàn bíi tí wà níta tí wọ́n wòra wọn yìí. Allahu Jalla. Ìjọ tí wọ́n bí ni wọ́n bí ẹlòmíì náà. Àbágbà Akéwòsọ́lá ó sì wà ní odò tó ń tajálà. Kàmá. Ẹlòmíì ìjọ tí wọ́n bí yín ni wọ́n bí ẹlòmíì náà. Òní máa bá àwọn àbúrò rẹ̀ lọ́wọ́ ẹran ọdún. Kìsẹ́mi yí ẹ̀ kìsẹ́mi dè lẹ́jọ́ ní. Àbá ọgbọ̀n ọdún tí wọ́n ti bí ẹni tí ó máa ṣílẹ̀kùn ọkọ̀ ọjọ́ mi wọ́n lè má bí ẹni tí ó ra mọ́tò. 20 years níjọ́ mi tí wọ́n ti bí ẹni tí ó rẹ̀ ń tìlé lọ́wọ́ yẹn tẹ́lẹ̀ ń tìlé wọ́n lè má bí lánàá tí ó kọ́lé. Wọ́n máa gbé dáadáa gba agbélé yẹn mójútó gbogbo èèyàn tí èèbá nílé gíláàsì kò sí tí ò lè sọ̀kò. Gbogbo èèyàn tí ò bá nílé gíláàsì kò sí tí ò lè sọ̀kò lù. Nígbà fi orin síwájú gíláàsì yẹn máa sọ̀kò fún. Ìjọba wọn ti dá ayé ni wọ́n ti dá káwọn èèyàn bẹ́ẹ̀ bá tó da jẹ́ ẹni tó ní tó da ní òmójútó fúnra ẹ̀. Kutiba alaykumus siyam. Èmi náà mójútó tí mo ń ṣe yìí dáadáa. Kí ni tẹ́lú gẹ́lú yìí? Kí ló pẹ́ pẹ̀lú pẹ́ nìkan kí ó tí ò dá sí létí tí nǹkan bá ti yí ẹ máa ṣe tí nǹkan bá ti yí ọ mójútó ilé tí ò bá ti yí ẹ ni kò filẹ̀ má kó sínú tí ò bá ti yí ẹ wà á kó sínú èèwọ̀. Mi ìráyè kí n máa lọ ṣe kí n tó wọ̀. Mi ìráyè kí n máa lọ ṣe kí n tó wọ̀. Ó sì máa wọ̀ ní nínú. Kutiba alaykumus siyam. Ta ló ń wò mí? Ayé yóò gba wàhálà. Ayé yóò gba wàhálà. Kò ní di wàhálà. Kò ní di wàhálà. Àwọn náà dé yẹn jọ kan. Àwọn náà dé yẹn jọ kan. Ayé ilé ìkọ́mọ́. Ayé ilé ìkọ́mọ́. Ayyuhallazina amanu kutiba alaykumus siyam. Ẹ lọ jí kẹ́ mú fún. Ẹ lọ jí ẹ mú fún. Òun ló ní. Tó bá sùn ẹ dúró de. Tó bá sùn ẹ dúró de àná òun ló ní. Ìjọ tí wọ́n tilẹ̀kùn lògbó wà ni wọ́n ti tilẹ̀kùn. Ìjọ tí wọ́n bá alaykumus siyam. Àwọn èèyàn gbọ́ mi dáadáa. Kama kutiba ala allazina min qablikum la'allakum tattaqun. Ó gbìyànjú gan tí ìrè rẹ̀ ká tó wá sọ pé ó fọ́ lẹ́rù. Láyé tá lọ yìí. Kutiba alaykumus siyam. Ó dára yàn pẹ́ni tọ́lọ̀ bá ti ṣínà àdẹ̀kan fún kó mójútó bíbá ìṣe níbi. Wọ́n ní tí ò bá yẹ yín kà mọ́. Kama kutiba ala allazina min qablikum. Muhammadu sallallahu alayhi wa sallam. Muhammad fuadi ubalila wa tadami. Widadu
mi. Àdábì àdì àṣìkìnà bìdíkìrì. Ruwaida kẹfìkan bílímù ìbímọ tẹ̀yà mi. Muhammadu Mahmudu, Muhammadu Ramadu, Muhammadu Mukutahu, Abibule Mukajami, Muhammadu Akibu wa Mustafa, Mashiru Nadiru, Daigamu, Ayu Daigami, Anabi Muhammadu, sallallahu alaihi wasallam, Allah la ilaha illa Ramadan ọdún yìí lórí rédíò ṣé nǹkan ṣe yìí ni àwọn olówọlé jù ẹ̀yìn yá wa ọkùnrin ló wọlé jù àbọ̀bìnrin. èmi lẹ́kọ́jú sí ọkùnrin ní. ẹ dúró ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn yá wa ṣọ́kùnrin ló wọlé jù lórí rédíò àbọ̀kùnrin. ẹ ra sà àkú àṣeyẹ sà bàbá tí wọ́n gbé ètò ìkalẹ̀ kí lè fẹ́ sọ nípa wọn sà. Adóṣogbo ó fi bàbá àdínì ó tún fẹ́ bàbá àdínì àtúndé lọrin bàbá àdínì ó tún fẹ́ bàbá àdínì àwọn àníwá ó tún fi ìjà bàbá àdínì àtúwá ní ìràbìjì àtúwá ní bàbá àdínì ó ti kárí èyí bàbá àdínì ó tẹ̀sí àlẹ́ rẹ̀ ẹjọ́ ṣe alábùrẹ́sì rẹ̀ gbogbo tí ń bá débọ́ lọ́wọ́ ọ̀ṣọ́ ọ̀ṣẹ́. Láti bo ó yá. Yìí pé ọmọ ọdún mélòó ni ànábì wà tó fi ṣípò padà. One, two, the mic is on. 3, over, 4, besanu, 5, 6, ẹ̀ṣẹ̀fúnfún, 7, macra kìbìrì 8, okùn méjì. 9, going. a máa kó àṣeyẹ orúkọ ẹlẹ́kùnrin rẹ ẹ̀yin náà wá síbí lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀gẹ̀bù ńlá kí lè sọ fún àwọn tó gbẹ́tọ̀ ìkalẹ̀ iléeṣẹ́ àti àwọn tó organize pé Alhaji Akeosola nínú ìlú báwo irú ẹ̀ wo ni wọ́n. So ọ̀rẹ́ yín náà ni. Àwọn tó fi ń lẹ́bùn yìí kí ni ẹ fẹ́ sọ fún wọn. Ramadan Kareem. Bẹ̀rẹ̀ tí ń sọ̀rọ̀. Owó yẹn ṣe kìí. Lọ́wọ́ ọmọ fún ọmọ yìí ni. Ó yẹ fún nọ́mbà. Ẹ máa ń gbé tòyìn dáadáa bí? Ṣé ìlú ìdílókò mi lẹ́yìn gbé àbí? Ṣé ìlú ìdílókò mi lẹ́yìn gbé? Àtẹ̀tẹ̀ tí wá sí bàbá àbí? Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́